ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o, ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kétékété. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Abbas ní ìkànnì Trill FM 103.5 nílùú Ìbàdàn. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run bá tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ fún aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa Ọ̀túnba Fúnṣọ́ Lawal CON. èmi a máa ṣe ní ìwúre yìí pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. bákan náà mo sì wá kí ọ̀gá mi tó ṣe gíwá wa ní Trill FM níbí Ọláyínká Ọláyanjú mọ́gàjì tiwa nù. ìgbàgbé ìyá mi o Elin Òjó àwọn ọmọ Òjó Ìbàdàn ní òjé nù ilé ọlá nílé Òjó Ìbàdàn ní òjé. bákan náà mo kí olórí àwọn amójú ẹ̀rọ wa Sunday Adégbọlá. èmi nìkan kọ́ mo wá wà lórí ètò lónìí o. ọlọ́wọ́ ọdẹ mi tó ṣe pé òun ní ọ̀jẹ̀ lè máa gbọ́ mi tí gbogbo ó fi máa já tó òun náà ni Èjìnà Táyọ̀ Adébíyì lájọ wà lórí ètò. lẹ́ẹ̀kan sí mo tún kí wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá ní ìkànnì Trill FM 103.5 nílùú Ìbàdàn. darapọ̀ mọ́ wa o lórí ètò ìtàn Yorùbá
abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lábala ètò ìtàn Yorùbá. Abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú lẹ́yìn tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbáwọn nǹkan àmì nílẹ̀ Yorùbá. Ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì wá lábala ìwádìí ìjìnlẹ̀ tó ṣe yí pé ìtàn tá a ṣe ìwádìí dáadáa tó yàtọ̀ sí àlọ́ àbí àròsọ ni la máa ń sọ ní abala ìwádìí ìjìnlẹ̀. Àwárí abala àkọ́kọ́ tí ń ṣe abala àmọ̀dájú ìyá wa Ajarat Adébísí nílùú Ìlọrin àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala náà. Ṣẹ́wọ́n ní abala àmọ̀dájú wa lónìí nǹkan kan tá a máa ń ṣe àṣìṣe nínú ọ̀rọ̀ tá a máa ń sọ pàápàá àwọn obìnrin yálà o bóyá wọ́n fẹ́ sọ èdè Yorùbá àwọn náà wá fẹ́ ká lè mọ̀ pé wọ́n gbédè Yorùbá ni o àbí wọ́n pè lórí ètò ni o bóyá wọ́n ń ṣe ètò kan lọ́wọ́ nílé iṣẹ́ rédíò àbí ilé iṣẹ́ tẹlifíṣàn kan ni o àbẹ́nìkan ló pè wọ́n tàbí wọ́n fẹ́ dá ọkọ̀ mọ́ fún èèyàn wọ́n á ní èmi ni ìyáàfin kò rí bẹ́ẹ̀ o èé ṣe ìyáàfin ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ń pera wọn ní ìyáàfin láwọn obìnrin. Ìyáàfin kọ́ o abilékọ ni ọ́ tó bá ṣe pé o ti wà nílé ọkọ omidan ń bẹ o ọmọge ń bẹ o wúndíá ń bẹ ìyàtọ̀ ń bẹ láàrin wọn. Àwọn tá à ń pè ní ìyáàfin àwọn míì tiẹ̀ tún máa ń sì í gbé pé àwọn ìyàwó ọba àná tó gbéṣẹ̀ tí ń bẹ láàfin ní jẹ́ ìyáàfin kò tó rí bẹ́ẹ̀. Àwọn tá à ń pè ní ìyáàfin ní ìlú Ọ̀yọ́ mo kí ọba bá mi Àtàndá ọba tó Lámídì ọba tó ikú bàbá yèyé àwọn obìnrin ìyáàfin 16 ni àwọn ìyáàfin ìkọ̀ọ̀kan wọn ló sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe odidi ọ̀rọ̀ bòmíìnù àwọn tá à ń pè ní ìyáàfin 16 ni wọ́n tó ṣe pé ìlú Ọ̀yọ́ ni wọ́n wà lọ́dọ̀ bàbá mi Aláàfin Ọ̀yọ́ tó bó ṣe nínú ní abala àmọ̀dájú ẹ̀jẹ̀ nǹkan sí ìyá wa Ajarat Adébísí kí wọ́n dágbére fún apó tó dijọ́ mẹ́jọ. bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajarat Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye ọ̀dọ̀ Ajarat Adébísí. bọ́nà ṣẹlẹ̀ ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè jábútẹ́ kílẹ̀ ń lọ ìdẹ̀ lórí àṣeyọrí gbogbo tọ́gẹ̀rẹ̀ tó ti ń sọ àgbààgbà fún ni jẹ́ so wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú Ọlọ́run ló déwé Ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti sọmọ aráyé lóore bíi Olúfádé Fọláṣadé tó ń jẹ́ Ajarat Adébísí Ọlọ́ṣun ti wà tipẹ́ bí wọn náà bá fura pé ti ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá Ọ̀ṣun Ajarat Adébísí ẹni Ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹ lè rí Olúfádé Fọláṣadé Ajarat Adébísí ní Arárọ̀mí phase 2 Àjàdí Ọlọ́mọdá village Oko Olówó nípínlẹ̀ Kwara ẹ sì lè pe Olúfádé Fọláṣadé Ajarat Adébísí sórí 09025029362 àti 08032714011 Ajarat Adébísí àlàkùkù gbòó nítòsùn. tó ẹ wá kó àbọ̀ sí abala ìwádìí ìjìnlẹ̀ ẹ wá pe ọmọdé o ẹ pe àgbà ẹ̀yin bàbá ẹ pe àwọn ọmọ yín ẹ tún dòyìn ká rédíò ẹ sọ fún ẹ tí bá ń pariwo pé kí wọ́n dákẹ́ ariwo ìyàwó pe ọkọ rẹ̀ aya pe baálé rẹ̀ ẹ pe àwọn ọmọ ẹ pe ará àdúgbò ẹ wá kó ẹ̀kọ́ ẹ wá gbọ́ ìtàn ńlá tí mo fẹ́ pàjùbà rẹ̀ lónìí ká wá mọ̀mí ọgbọ́n pàápàá o ẹ̀yin tẹ̀ ń ṣe olórí ilé wa lórí ẹ̀yin olóṣèlú ìtàn Yorùbá la pé ètò kìí ṣe pé kákẹ́ sọ ìtàn àjà mọ bó la ń bàbá ńlá wa àtàwọn ìyá ńlá wa ṣe lo sáwọn àti ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ ń bẹ̀ ní ìjẹ́jọ́ ẹlẹ́kàwọn èèyàn dìbò lórí ìtàn wo ni ká bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí nígbà tá a parí ìtàn Ilésanmí tá a sì gbé àlejò wá tá a jọ yànnàná rẹ̀ lọ́sẹ̀ yìí a tún ti wá bẹ̀rẹ̀ míì àwọn èèyàn dìbò àtẹ̀rẹ́sẹ̀ lọ wọ́n dì lórí Facebook lórí Instagram ni àwọn méjì tó sẹ́ǹdì ẹ̀ sí mi lórí WhatsApp pẹ̀lú ìtàwó náà ni ọwọ́ àwọlé torí wípé ní òní ọ̀pọ̀lọpọ̀ wa á mọ ìtàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ ìtàn tó ṣe wípé àlọ́ tí wọ́n bá pa fún wa iná ẹ̀ ni à ń pè ní ìtàn a ní nínú ìtàn Ìyálóde Ẹfúnṣetá ní Wúrà àtilẹ̀ Ìbàdàn tàbí ìtàn Basọ̀run Gáà Ìbà Ọ̀yọ́ Basọ̀run ńlá nílẹ̀ Yorùbá tó kọ rẹ̀ mi gbogbo ìlú tìtìtì èwo ni ká sọ
Táyọ̀ ìtàwọ́ tí ẹ̀ làwọn èèyàn ti ẹ̀ mú gan Táyọ̀ jẹ́ káwọn èèyàn mọ ìtàn tí àwọn èèyàn mú kábàá lè mọ̀ yìí pé ìlú Ọ̀yọ́ ni mo ti fẹ́ lọ mú tàn tòní sọ ilé alágbára pàtàkì kan mo sì ń lọ. Àsìkò tó mo fẹ́ sọ ìtàn ńlá mo sì fẹ́ ká kó ẹ̀kọ́ ká wá mú mi ọgbọ́n olùkọ́ àgbà tó dé o Lájí Àbáàsì tó dé ẹ wá farabalẹ̀ ẹni tí ò bá ti tẹ rédíò rẹ̀ sọ fún pé kó tẹ̀ o kí gbogbo ògbóró ọmọ ẹja tó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sọ̀tàn àti àwọn òǹkọ̀wé ni wọ́n ti kọ nípa Basọ̀rún Gáà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n mo wá ṣe ìwádìí jinlẹ̀ dáadáa o lórí ìtàn Basọ̀rún Gáà mo sì tún wá ṣe ṣáájú àsìkò Basọ̀rún Gáà kí ọ̀rọ̀ Basọ̀rún Gáà àti ntọ́sọ Basọ̀rún Gáà jẹ́ alágbára kó bá lè yé wa. Wọ́n sọ ojúlówó ìtàn Basọ̀rún Gáà wọ́n parọ́ mọ́ Basọ̀rún Gáà wọ́n fi àlọ́kùtàn Basọ̀rún Gáà kódà wọ́n bà Basọ̀rún Gáà ló kọjẹ́ kọ̀ wá sẹ́nì kankan tó wá kọ́ni rẹ̀ kí Basọ̀rún Gáà ju aburú tí Basọ̀rún Gáà ṣe lọ ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí gbogbo ọdún téèyàn lò láyé kò ríre kankan ṣe ó dàbí àwọn olóṣèlú ni ọmọ gbọ́ àwọn kan tó ṣèjọba kínní kan wọn ò ṣe àti ọ̀bá rí nǹkan kan ṣe kí ni ìwọ òde bá ẹ jẹ́ fi ìfẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ wá kọ́gbọ́n ká wá wo ìtàn ńlá tí mo fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lónìí ìtàn Basọ̀rún Gáà tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí ilé ẹ̀gbọ́ nínú ìtàn Basọ̀rún Gáà tòní. ọyẹ ẹ jẹ́ ká tí wọn lálẹ́ di Ọ̀yọ́ àjùrọ̀bà fún lálẹ́ di Ọ̀yọ́ ọyá ẹja lọ rè kálàfin ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ̀ọ̀tọ̀ lẹ́yìn báńdùkú ti so ibi tó ti ní kólówó gbowó tí wọ́n fọ́ já tọwọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a dìjà kó lè bá a dá a pọn. ó dáa kí ìtàn Basọ̀rún Gáà ọba lè yé wa dáadáa mo kọ́kọ́ fẹ́ ká mọ̀ nǹkan kan lámọ̀dájú wípé Ọ̀rànmíyàn ló tẹ ìlú Ọ̀yọ́ Ọ̀rànmíyàn ló tẹ ìlú Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tó lọ jẹ ọba lé wọn lórí ní ìlú tá ń pè ní ilẹ̀ Ìgòdòmígòdò ilẹ̀ Ìgòdòmígòdò yìí ti wà tipẹ́ tí wọ́n ti ń jẹ ọba bọ̀ tipẹ́ tí wọ́n ti ń jẹ ọba bọ̀ kó tó wá di pé Ọ̀rànmíyàn lọ fi ètò ọba ó lọ fi lélẹ̀ fún wọn kọ́rànmíyàn tó wá padà sí ìlú Ọ̀yọ́ ìlú Ilé Ifẹ̀ láti Ilé Ifẹ̀ ó tó wá jáde ọlọ́tẹ orílẹ̀ ńlá míì tó wá di olókìkí tó wá kọ gbogbo àwọn ẹ̀yà Odùduwà àti ilẹ̀ Kóòtù Òjìrè tó kó wọn sábẹ́ tá à ń pè ní Ọ̀yọ́ Ọ̀rànmíyàn yìí ló wá dá ní tá à ń pè ní àwọn Ọ̀yọ́ Mèsì sílẹ̀ ìdílé Ọ̀rànmíyàn tààràtààrà làwọn tó ń jẹ oyè Aláàfin Ọ̀yọ́ àwọn tó bá jẹ́ ọmọ Ọ̀rànmíyàn èló ń jẹ oyè Aláàfin Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ Mèsì ń bẹ o tó ṣe pé àwọn nínú wọn láti méje ni àwọn Ọ̀yọ́ Mèsì olórí wọn ni mo á fẹ́ sọ ìtàn ìkan lára wọn iná ẹ̀ ní Basọ̀rún tá a tó ń pè ní Ìbà Basọ̀rún lágbára púpọ̀ ní ilẹ̀ Yorùbá níjọ́un agbára tí sì ń bẹ fún Basọ̀rún kò kéré torí wípé Basọ̀rún mo ti sọ fún wa rí mo ló dàbí gẹ́gẹ́ bíi prime minister ni ó dàbí prime minister tàbí ká sọ yí pé senate president lónìí agbára ńlá ń bẹ fún o ẹ̀kejì tí mo fẹ́ ká tó mọ̀ nípa Basọ̀rún nílẹ̀ Yorùbá òun ni wípé níjọ́un òun ni olórí gbogbo ogun ilẹ̀ Yorùbá òun lolórí gbogbo ogun ilẹ̀ Yorùbá. abọ́bakú ń bẹ lálẹ́ di Ọ̀yọ́ oníkọ́ abọ́bakú dùn lóye ìjọ̀kú abọ́bakú gbogbo ní nǹkan bíi ìjọgbó ọmọ bàtà nípò àjìfà kálùdó ọmọ ológun ẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ ilé abọ́bakú àbíkú kan bí ẹni regu ọmọ agúnyẹ́bami epo nílé oníkọ́
kí n mú láti bí ìkọba àlèyé wa. Ní ìgbà tí Ọbalókun gbéṣẹ̀ Ọba Lókun iná ìlà tó máa ń pè ní Àgànnírin ó gbéṣẹ̀ ní nǹkan bí ọdún 1600 ká sọ yí pé 400 ọdún lé sẹ́yìn dàbá ní ká gbélé gègélé yóò jẹ́ nǹkan bí 419 years tí Ọba Lókun gbéṣẹ̀ ibẹ̀ mo ti fẹ́ mọ̀rọ̀ kọba àléyé wa. Wàhálà wa máa ń bẹ nílùú Ọ̀yọ́ agbára àwọn Basọ̀rún ti ń pọ̀ débi wípé kódà wọ́n ti ń ta kàngàn pẹ̀lú àwọn Aláàfin Ọ̀yọ́ torí pé wọ́n ní agbára gidi gan. Aláàfin tó wá fẹ́ jẹ Aláàfin Àjàgbó Ìbejì ni Àjàǹpàtì ń bẹ tó ṣe pé ó jẹ́ kejì rẹ̀ kódà àwọn kan ní Àjàǹpàtì gan ni wọ́n fẹ́ mú àmọ́ wọn ò dá wọn mọ̀ èyí tí wọ́n lé mú wọ́n bá mú wọ́gọ́ Ìpẹ̀bí. Nígbà tí Aláàfin Àjàgbó jẹ tán láti lè tún agbára ti àwọn ìdílé ọba náà tún ṣe ló wá dá oyè kan lẹ̀ tá à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò nínú àwọn ẹ̀ṣọ́ olórí ẹ̀ṣọ́ ìní ń jẹ́ Kakanfò olórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ìlà ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Nígbà ó dá oyè yìí lẹ̀ oúnjẹ Aláàfin Àjàgbó àwọn àgbà gbà pé ó pẹ́ lórí oyè ó lọ ọdún 160 58 years lórí Aláàfin wọn lọ jẹ ní nǹkan bí ọdún 1600 sí ọdún 1658 torí mo fẹ́ mọ sọ fún wa yín sì mọ fi gègélé ìgbà tí mò ń sọ ẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ sí ní ìjọba bọ̀ lọ́yọ̀ọ́ ibi tí mo ti fẹ́ mú ibi tọ́rọ̀ ti wáyé inú a rí pé Aláàfin Àjàgbó ó ti dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ tóun náà tó lè sí ogun fún un àmọ́ síbẹ̀ náà o Basọ̀rún náà sì ló lórí gbogbo ogun ilẹ̀ Yorùbá ní gbogbo sàmánì náà àwọn Aláàfin ń lọ sógun o gbogbo àwọn Aláàfin pátá wọ́n ń lọ sí ogun torí pé Aláàfin ni ó sígun fún Basọ̀rún àmọ́ Basọ̀rún ni tí wọ́n bá ti dójú ogun Basọ̀rún ni ó máa légun ni ó máa pàṣẹ ogun. Báyìí ni nǹkan ṣe wá rí nígbà tí Aláàfin Àjàgbó gbéṣẹ̀ tán Ọ̀dàràwú lọ bọ́ sórí ìtẹ́ bàbá rẹ̀ ní nǹkan bí ọdún 1658 àmọ́ àánú ṣe ni o àánú ṣe ni wípé wàhálà ti wà ọdún méjì péré lòún lò kò lè lo ọdún rẹpẹtẹ bíi bàbá rẹ̀ ó gbéṣẹ̀ ní nǹkan bí ọdún 1660 mo kí ọ bàbá mi kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ torí wípé ká máa dé káwo ibi tí ọṣẹ ti ṣe wá ká sì rẹ́ kọ́kọ́ ìjọ ọba ni ọ́ o ìjọ olóṣèlú ni ọ́ ìjọ aláṣẹ iléeṣẹ́ ni ọ́ o ìjọ olórí àdúgbò ibikíbi tó ọba wà ìwọ tó fẹ́ kó yẹn jọ kọ́ ẹ̀kọ́ kó o sì mọ ìpìlẹ̀ kó o sì torí pé bẹ́yìn ọba ti mọ ìpìlẹ̀ rẹ̀ ó ń tàn wọ́n ọ̀ráyé wá bá ọba mọ ìtàn ìlú rẹ ìtàn ẹ̀yà rẹ ìtàn agbègbè rẹ òṣèré wáyé ni o ìtàn ṣe pàtàkì púpọ̀ o la fi gbé ìtàn Yorùbá dìde fún gbogbo ọmọ Yorùbá. nígbà tó náà tún gbéṣẹ̀ àrẹ̀mọ tiẹ̀ náà ló tún bọ́ sórí ìtẹ́ táwa ni àrẹ̀mọ tiẹ̀ òun náà ni Kànràn jẹ Aláàfin Ọ̀yọ́ ní ọdún 1660 sí àárín 1665 a rí pé ọdún 5 péré náà ló náà tún lò lórí ìtẹ́ rògbòdìyàn ti ń bẹ lásìkò ìgbà náà kìí ṣe wípé àwọn bàbá wa yìí wọ́n ń gbéṣẹ̀ jẹ́ rìkíṣí àti rìgímà àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun ni ìgbà tó náà wá gbéṣẹ̀ tán àrẹ̀mọ tiẹ̀ tá à ń pè ní jẹ́ ayin àpèjá rẹ̀ ní jẹ́ ayin fá òun náà gun orí ìtẹ́ ó wá jẹ́ ní àárín ọdún 1665 sí 1670 àmọ́ kan ní 1669 gan ni apá kan ní pé ọdún 4 ló lò apá kan lọ́dún 5 lòun náà lò òun náà tó pẹ́ lórí ìtẹ́ bí ìta máa ń sọnù ilé ọlá kan kì í tutù ìṣe ni máa ń gbóná bí ajere àmọ́ kọ́ lọ́hùn níjó gbóná mọ́ ògbẹ̀yìn bàbá wa tẹ̀ ń bẹ lórí àpèrè. nígbà jẹ́ àyìn ìwà ni rògbòdìyàn ti wá ń bẹ́ẹ̀lẹ̀ ìwà tí jẹ́ àyìn ń wù kò tí àwọn Ọ̀yọ́ Mèsì lọ́ nínú àti aráàlú àmọ́ wá ní ọmọ kan tá à ń pè ní Olúbí eléyìí wọ́n ti wá fọkàn sí pé àrẹ̀mọ Olúbí tí àwọn bá dìtẹ̀ báwọn ṣe ń rẹ́yìn àwọn Aláàfin tẹ̀mí wọn ògùn bíi Aláàfin Àjàgbó
tó bá lọ Olúbì ní ọ̀bọ̀ bẹ́ẹ̀ nígbà Aláàfin Jàyín náà wàá mọ̀ pé ẹ̀hẹ́n tẹ́ ń ṣe rèé ọ̀dà òun fún rẹ̀ rẹ́yìn àrẹ̀mọ rẹ̀ wàhálà wá ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá jọ̀hún àrẹ̀mọ ṣe pàtàkì púpọ̀ ní ilẹ̀ Yorùbá bí ẹ ṣe gbọ́dọ̀ dáàbò bo ọba Aláàfin Ọ̀yọ́ ni wọ́n gbọ́dọ̀ dáàbò bo àrẹ̀mọ ọba àti gbogbo àwọn ìdílé ọba pàápàá jùlọ àrẹ̀mọ torí pé wọ́n mọ̀ yìí pé àrẹ̀mọ tún ní ọba lọ́la orí ẹ̀sìn ni ètò àti agbára ìlú ló tún gbọ́dọ̀ wà. báyìí ni wàhálà ṣe dé Aláàfin Jàyín lọ àmọ́ àrẹ̀mọ tó wá yẹ kó gun orí ìtẹ́ Olúbí ó ti kú sin bàbá rẹ̀ wọ́n wá fọkàn sí pé Ọlọ́run wá kẹ́ wọn aya rẹ̀ ó wà nínú oyún ìgbà wa ni ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ gangan rèé tí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ìgbà ó wà nínú oyún ọ̀dà ìwọ Báṣọ̀run o máa ṣe àkóso Báṣọ̀run máa ṣe àkóso ìlú Ọ̀yọ́ kọ́yọ́ àtẹ̀yìn Ọ̀yọ́ Mèsì àwọn wọn wá ń ṣe àkóso bó ni Ọ̀yọ́ ò ṣe ní bàjẹ́ bó ni Ọ̀yọ́ ò ṣe ní dàrú títí tí aya rẹ̀ fi bímọ kódà wọ́n gbẹ́bọ wọ́n ṣètùtù pé kọ́lọ́run jẹ́ kó bí ọkùnrin bí bẹ́ẹ̀ kọ́ ìlànà tá à ń bá bọ̀ pé baba sọmọ yóò bọ́ síbòmíì nígbà Ọlọ́run ó ṣe ọkùnrin ló bí. Bí wàhálà ṣe rí ibà tó kọ́kọ́ jẹ fún Aláàfin Jàyín ìlà ń pè ní bírí àwọn mẹ́ta sì mọ̀ wípé ibà bírí Jàyín Aláàfin Jàyín fa ọyọ́kù ọwọ́ àfiwòrúdá ó fi jẹ ibà Báṣọ̀run kábà lè mọ̀ á rí i pé rògbòdìyàn bẹ́ẹ̀lẹ̀ ń bẹ̀rùn níbi ọ̀rọ̀ ó ṣe Báṣọ̀run ò ṣe Báṣọ̀run orí ìtẹ̀m̀bẹ̀lẹ̀kùn Jàyín fúnra rẹ̀ lọ kìí ṣe mo fẹ́ ká mọ ìpìlẹ̀ ní ìtorí àwọn ọba kọ̀ọ̀kan lẹ́kùnrẹ́rẹ́ mo ti parí iṣẹ́ ìwádìí jìnnà lórí wọn èyí ń bẹ lọ́tọ̀. nígbà tí ó wá di pé ọmọ yìí ń dàgbà wọ́n ń wò wọ́n sọ ní Ayíbí nígbà Ayíbí wá dàgbà gbogbo ohun tí àwọn Ọ̀yọ́ Mèsì ti wá fọkàn sí lára rẹ̀ ní wípé àti gbogbo Ọ̀yọ́ ni pé ìwà bí ìwà bàbá rẹ̀ tí ó gbéṣẹ̀ àrẹ̀mọ tó yẹ kó jọba ní ó wù àmọ́ ìwà rẹ̀ ò tẹ́ ìlú lọ́rùn tẹ̀m̀bẹ̀lẹ̀kun iná àwọn mọ̀ tó fi rẹ́yìn rẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun torí pé èyí tó sì fà á ni wípé ìkan lára àwọn ayaba ìwọ náà sọ ẹnu rẹ ó sọ ẹnu rẹ bọ̀ ọba jẹ́yàwó àáfàá sọ́ra rẹ bọ̀ ọba jẹ́yàwó pásítọ̀ sọ́ra rẹ bọ̀ ọba jẹ́yàwó gómìnà sọ́ra rẹ bọ̀ ọba jẹ́yàwó oníṣègùn ìbílẹ̀ sọ́ra rẹ bó ṣe pé yàwó àràbàlú ni ọ́ sọ́ra rẹ bó ṣe pé yàwó alága àbí ọ̀nàrẹ́bù ni ọ́ àbálàṣẹ kan sọ́ra rẹ má ròyìn pé torí pé èmi nìyàwó rẹ ó wá ní ilé ìwẹ̀ ìwà ń bá Aláàfin Ayíbí ń bá ọ̀sẹ̀ sẹ́yìn lọ́wọ́ ọwọ́ gbogbo ẹja tí ń dààmú ibú náà ní ojú apá lọ yìí sẹ́mi pé ọ̀dọ́ ló fi jẹ ọba àwọn àgbà ìjòyè wáyé pé kò ju bí ọmọ ọdún 15 lọ apá kan gbà pé òun lọ́ba tó kéré jù apá kan láàrin ọdún 14 sí ọdún 15 ló gorí ìtẹ́ títí bẹ́ẹ̀ tí wọ́n ń bá bọ̀ àwọn kan sọ pé ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ èyí tó wù kó rí ni pé òun sì láláàfin táfẹ̀yìn fẹ́ gbà pé ó kéré jù Aláàfin ò sí bí ìpò ń gbọ́ nígbà wá di ọjọ́ kejì ó wá pe olórí wọ́n gbé igbá méjì kan lẹ̀ pé tó mo fẹ́ dá ọlọ́lá olórí mi inú olórí ti dùn pé torí tí Aláàfin bá pe olórí kan pé òun fẹ́ dá lọ́lá níwájú àwọn Ọ̀yọ́ Mèsì inú dúdùn ni báyìí nígbà tí ó gbé ẹ̀bùn rẹ̀ ó sì gbá orí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ilé wọ́n gbé sínú rẹ̀ o Aláàfin ní èmi nu o ẹja tí ò ju apá lọ ti ń dààmú ibú bí mo ṣe rí tí gbogbo òlú fi ń bẹ̀rù mi lórí un báyìí ni olórí ṣe ń gbọ̀n Aláàfin fi ilẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ kọ́ náà ló ti kọ́ ọ wípé
tó tára ilé ẹni ọba lè bẹ̀rù ẹni o ará àta ò lè bẹ̀rù ẹni Yorùbá sì wí pé ẹja fo ògùn dán ọmọ ìyá ẹni wò kọ́mọ bá bó ba lè bẹ̀rù ẹni. ara àwà tí wọ́n rí pé Aláàfin Ayíbí ń wù ní tó ṣe yí pé ìwà agbára àti ta ni ó mú mi torí pé ọlá máa gun ọlọ́lá o ọlá máa gun ọlọ́lá nígbà tọ́lá bá ń gun ọlọ́lá gbé jẹ́ o má sọ pé ẹbí mi ni o má sọ pé ọ̀rẹ́ mi ni o torí pé agbára tá à ń wò ó ju ẹni tó ní lọ o ó ju ẹni tó ní lọ. nígbà tí Aláàfin Ayíbí lọ Aláàfin Ọ̀sìnyàgò ńlọ́wọ́ á jẹ Ọ̀sìnyàgò yìí ọ̀nà òtún kò gbéṣẹ̀ jẹ́ torí pé ìtarí náà ni wípé rògbòdìyàn àti wàhálà náà ní í ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ tó ṣe yí pé ibẹ̀ lọ́sẹ̀ láàpà tí wàá bá wa kó tó di pé àwọn òyìnbó náà wàá fi ráyè wọlé tí alẹ́ gbọ́ nǹkan tá ẹ̀ mọ̀ nípa Ọ̀yọ́ ìjẹ́ mọ̀ kẹ́bà lè mọ bí Ọ̀yọ́ ṣe tó nígbà àjọhùn ìtàn ìlú Ọ̀yọ́ gangan ń bọ̀ ìtàn Ọ̀rànmíyàn ń bọ̀ lọ́tọ̀ èmi ẹ fẹ́ da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kábà lè yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni. nígbò ń lọ tán àwa kú oríire nílùú Ọ̀yọ́ Aláàfin kan wá jẹ lọ́yọ̀ọ́ tá à ń pè ní Òjìgí oríire kejì táwa ṣe nígbà tí Aláàfin Òjìgí wá jẹ iná ẹ̀ ní wípé ọwá ní Basọ̀run rẹ̀ tóun náà wá tó jẹ́ olóríire Basọ̀run rẹ̀ la máa ń pè ní Yauyamba àti rí alágbára àti jagunjagun nínú ìtàn ilẹ̀ Yorùbá kò tí ì sí alágbára bíi Yamba nínú ìtàn Yorùbá Ọ̀rànmíyàn bá ńlá rẹ̀ gan lágbára tó gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe ẹnìkan ọ̀fakọyọ tó Basọ̀run Yamba nílẹ̀ Yorùbá kò sì sí Basọ̀run tó gbajúmọ̀ tó nílẹ̀ Yorùbá àmọ́ Ọlọ́run wá fún ní oríire méjì akọni ńlá jáde púpọ̀ nínú àwọn ìran rẹ̀ Basọ̀run Yamba tí mo wá ń sọ yìí ní àsìkò rẹ̀ gbogbo àwọn ilẹ̀ Dahomey wọ́n ti ń da ilẹ̀ Yorùbá láàmú gbogbo àwọn sábẹ́ pópó gbogbo wọn pátápátá ẹni Basọ̀run Yamba kó sí abẹ́ ó sì wá ja ogun títí ọkẹ ọwọ́ àwọn núpé tá à ń pè ní tápà àti àwọn ọ̀bàrùbá ọkẹ ọwọ́ wọn bọ̀ odò tá à ń pè lódò Ọya ọ̀pá àlà síbẹ̀ gbogbo ilẹ̀ Kogi gbogbo tá à ń pè ní ìpínlẹ̀ Kwara Basọ̀run Yamba gbà á gbogbo Kogi ọgbà á ọlọ́pàá àlà pẹ̀lú ìpínlẹ̀ Niger gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ọgbàlẹ̀ ọgbà gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí gbogbo ìpínlẹ̀ Èkìtì gbogbo ìpínlẹ̀ Oǹdó tó fi wọ Èkó tó fi wọ abẹ́ ìpínlẹ̀ Ògùn gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá lónìí tó fi wá délẹ̀ Benin Republic Basọ̀run Yamba alágbára tààràtààrà ọgbà Basọ̀run Yamba tá a wá wì lọ́wọ́ bí Basọ̀run Gáà tọ́jú ojúlówó ọmọ rẹ̀ ká lè wo ìpìlẹ̀ ká bàa lè mọ bí bàbá rẹ̀ ṣe lágbára sí ìlójè ńlọ ọbẹ̀ Basọ̀run Yamba wá gbé lànà kan dìde wípé àti gbogbo Ọ̀yọ́ Mèsì o àti gbogbo jagunjagun o àti gbogbo ilé ọlá o àti gbogbo ilé ọba o a gbọ́dọ̀ ní àwọn ọ̀dọ́ táàmù kọ́ níṣẹ́ ogun àti àtòlú tí ó jẹ́ ògo wa lọ́jọ́ ọ̀la ni mo fi kí wa kú oríire o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọ̀dọ́ tá a dìbò yàn torí wípé ní ìgbà àjọ kí lọ́jọ́ orí àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà wọ́n bẹ̀rẹ̀ Ọ̀rànmíyàn nígbà tí Ọ̀rànmíyàn bẹ̀rẹ̀ sí ní ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá bó ṣe fẹ̀ tó lónìí kí ni ọjọ́ orí Ọ̀rànmíyàn nígbà tó pilẹ̀ rẹ̀ Ọ̀rànmíyàn ò tí ì tó ẹni 20 ọdún tó fi ń jáde tó fi lérò lẹ́yìn ìtàn Ọ̀rànmíyàn ń bọ̀ lọ́jọ́ iwájú ẹ̀mẹ́jẹ̀ ń dàpọ̀ báyìí ló ṣe wá bẹ̀rẹ̀ tó ṣe yí pé lásìkò rẹ̀ ọlá àti ògo Ọ̀yọ́ wá búyọ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ gbogbo àwọn orílẹ̀-èdè wọ́n fara wọn jìn fún ilẹ̀ Yorùbá ìpè tó alágbára kan ti jẹ Basọ̀run lọ́yọ̀ọ́ o ní ìgbà ayé Aláàfin Òjìgí tá à ń pè ní Basọ̀run Yamba.
ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ mọ́gàjà kéré náà ẹ̀jẹ̀ sáré dọ́dọ̀ mọ́gàjà kéré. ọmọ ọkọ gangan ni wá àwa gangan lọmọ akéré ọmọ akéré burú o mọ́gàjì akéré o alájẹ mọ̀súdẹ̀ gbọ́ lágàdé akéré mọ́gàjì ilé akéré láti ìtàmẹ́rin tó fi délé arúnà fìdíkì onírògbò sákéré tó fi òrògbò jọba bala rẹ̀ ló ń kí gbogbo ẹbí akéré pátá porogodo nílé lóko àti lọ́nà jíjìrìrì wípé ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ fún lọ́síwájú ilé akéré torí wọ́n ní àìrìnfọ̀ ìjò ní jẹjọ níyà ìlú ìbàdàn ní bàjẹ́ o bàbá wo olúbàdàn tilẹ̀ ìbàdàn kájí ó túbọ̀ pẹ́ lórí kí bàtọ́ pẹ́lẹ́sẹ̀ ẹ̀sìn ọba kó jókòó pẹ́ kọrin kése ilé akéré náà ní dàrú kẹ́mi aláàjì mọ̀súdẹ̀ gbọ́lágadé mọ́gàjì akéré ó túbọ̀ gùn fún wa ní balógun bẹ́ẹ̀ yóò kú ilé akéré o gbogbo apáta la ṣoríire. ìtàn yorùbá. ìtàn yorùbá ìtàn dàpọ̀ máa lọ olúkálùkù wá ń yọ tiẹ̀ lórí iṣẹ́ bẹ́ẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́tù bọ́n ò bá gbà ó dàjùmọ̀ wò ìtàn yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bà là ìtàn yorùbá lẹ́tọ̀ tẹ́ máa gbádùn níkànnì Trill FM 103.5 ní gbogbo ọjọ́ Friday láago 8 sí 9 alẹ́ pẹ̀lú olùkọ́ àgbà Láàjì Abbas ìtàn yorùbá abala méjìlá máa jẹ̀gbádùn ẹ̀ lórí ètò ìtàn yorùbá abala àmọ̀dájú níbi tá ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò ìtàn yorùbá ẹ pè olùkọ́ àgbà Láàjì Abbas sórí 08032855888 08032855888 ìtàn yorùbá ní gbogbo ọjọ́ Friday láago 8 sí 9 alẹ́ ní kẹ́ pàdé Láàjì Abbas níkànnì Trill FM 103.5 ìtàn yorùbá kò ṣe má gbọ́ ètò ni. tó gbogbo apáta lásoríire o àmọ́ wàhálà kan wá ṣẹlẹ̀ ṣébílẹ̀ ayé bá ń dùn bí ò bàjẹ́ ìpìlẹ̀ ní kárò torí pé Aláàfin Òjìgí ọjọ́ nìkan tí gbogbo ìlú fẹ́ràn àmọ́ ayékáyé àwọn ọmọ ọba ń kọ́ lọ́yọ̀ọ́ Basọ̀rún Yàmbá ń bẹ lójú ogun ní ilẹ̀ Dàọ̀mì Gáà ọmọ rẹ̀ ó fi ta kókó sí ilẹ̀ Sábẹ́ ilé ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin ìlú láàrin Olúkẹ́ ọmọ Basọ̀rún Yàmbá àrẹ̀mọ ń bọ̀ àwọn èèyàn wá rọ́ gìgìgìgì ọmọ Basọ̀rún lèmi náà wọ́n wá pàdé ara wọn ǹlẹ́ o nígbà wọn wá wojú ara wọn ayé ga tiẹ̀ o sóòrí mi ni mo rí ọ àrẹ̀mọ ni ọ ọmọ Basọ̀rún lèmi báyìí ni òdì àwọ̀ ó pàṣẹ pé kí wọ́n lu Olúkẹ́ ọmọ Basọ̀rún Yàmbá wọ́n lù ú nígbà tó délé àwọn èèyàn gbé nígbà wọ́n gbé délé ẹnu rẹ̀ kọ́ ń jẹ Olúkẹ́ gba ẹ̀kọ́ òun lè jẹ́ nǹkan kan lórí àmódi lúlù tí wọ́n lù ú lolúkẹ́ jáde láyé sí o wàhálà wá ṣẹlẹ̀ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rèé. nígbà tí Basọ̀rún Yàmbá gbọ́ ó padà sọ́yọ́ àkọ́bí mi ilẹ̀ ṣe báyìí ọ̀dà o ó wá fẹ́ kó yé àrẹ̀mọ yí pé Basọ̀rún náà lágbára á wàá bẹ́ẹ̀ sẹ́ ọmọ wò lára bàbá báyìí ló ṣe pé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n sì kọ Aláàfin Òjìgí tó ṣe yí pé barabaraba rẹ̀ àrẹ̀mọ náà lọ o ìyún ni ọ̀wájọ́ sílànà láàrin bàbá sọmọ mọ́ tí ń jẹ Aláàfin nítorí bàbá fẹ́ sọ ìtàn Aláàfin Àtìbà tàbí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tàbí ìtàn Ìbà Olúyọ̀lé tàbí ìtàn Balógun Ìbíkúnlé ọ̀rọ̀ tó ń bọ̀ padà lórí ìlànà nígbà tí bàbá mi Aláàfin Àtìbá ní pé ẹja dá àṣà yìí padà kí àrẹ̀mọ kọ́mọ jẹ Aláàfin nígbà tó fẹ́ kí àrẹ̀mọ Adélùọ̀ jẹ ọ̀dà kéèyàn ó sin bàbá o kọ́mọ ó sì gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bàbá mi Aláàfin Adélù kú oríire nítorí wípé kí ni ó sin bàbá rẹ̀ púpọ̀ ọjọ́ ọmọ alálùbáríkà ọmọ rẹ̀ fún bàbá ló fi jẹ́ pé orí rẹ̀ láti ti pa ègún rẹ̀ tó ṣe wípé nígbà tí bàbá mi Aláàfin Àtìbá gbéṣẹ̀ Aláàfin Adélù iná lọ́wọ́ tó wà pàwọ́ jẹ Aláàfin Ọ̀yọ́ odidi ọ̀rọ̀ bùnmí inú àmọ́ èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn jíjẹ rẹ̀ ẹ̀mí tó lọ kò níye ogun ńlá tó lé àwọn ìjàyè Kúrúnmí tó lé wọn dé Ẹ̀gbá tẹ̀fí rò pé Ẹ̀gbá làwọn tí wọn ò mọ̀ pé àwọn kì í ṣe Ẹ̀gbá. nígbà orí bá wọn
rògbòdìyàn náà ilé Basọ̀rún Yàmbá bá lọ Aláàfin Gbèrú gorí ìtẹ́ Jàǹbú sì jẹ Basọ̀rún fún un àmọ́ ìlú ò fararọ náà ṣe pé bá a ṣe láwáyé páàrí náà là ń rí Onísìlẹ̀ náà tó jẹ Aláàfin amúniwáyé jẹ tẹ̀lé Gbèrú nígbà amúniwáyé lọ inú rògbòdìyàn náà tún ni ẹni kí lorúkọ ẹ̀ Sóyigi lọ́wọ́ á jẹ Basọ̀rún fún Onísìlẹ̀ tó máa ń pè ní Èṣù Ògbó oúnjẹ bọ́rọ̀ ṣe wá rínú nígbà tí amúniwáyé wá gbéṣẹ̀ tán ó wá di wípé kíní yóò jẹ́ láàrin bàbá sọmọ wọn kàn ń wo àwọn akẹ̀yọ́ àwọn tá a máa ń pè ní akẹ̀yọ́ ni àwọn ọmọ ọba Ọ̀yọ́ tẹ́ jẹ́ ọmọ ọba Ọ̀yọ́ tẹ́ ń lè jẹ Aláàfin Ọ̀yọ́ wọ́n sì máa ń la ìlà apá odidi ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú lásìkò ìgbà yìí ó wá di wípé rògbòdìyàn wá ṣẹlẹ̀ àwọn Ọ̀yọ́ Mèsì wá pera wọn pé tó àwọn ta ló kù tá a fi jẹ Aláàfin Ọ̀yọ́ wọ́n wá lọ mú Akẹ̀yọ́ Lábísí òun làwọn ò fi jẹ wọ́n sì mú wọ Ìpẹ̀bí. Gáà wá ń bẹ ní ilẹ̀ Sábẹ́ lójú ogun gẹ́gẹ́ bí akọni tó sì ní àwọn ọmọ ogun púpọ̀ torí pé bàbá rẹ̀ Basọ̀rún Yàmbá ó lágbára Basọ̀rún Yàmbá náà ló bí Olúkùóyè lọ́wọ́ bí Ìbà Olúyọ̀lé tọ́pà tó wá jẹ Basọ̀rún sí Ìbàdàn. Ìdí nu tí Ìbà Olúyọ̀lé náà fi lágbára bí bàbá ńlá rẹ̀ nígbà tí Basọ̀rún Gáà gbọ́ àwọn Ọ̀yọ́ rẹ́sẹ̀ pé tó ìwọ la fẹ́ kọ́ jẹ Basọ̀rún o Ìbà Gáà máa sáré bá ọwọ́ ìlú tìlù ti fọ́n ti ogun ńlá ó gbé wọ Ọ̀yọ́ nígbà ó dé lẹ́yìn ìgbà tí Aláàfin Lábísí jáde ní Ìpẹ̀bí rògbòdìyàn kò jó lè jókòó lórí ìtẹ́ o lẹ́yìn ọjọ́ mẹ́tàdínlógún 17 days péré lẹ́yìn ọjọ́ mẹ́tàdínlógún Aláàfin Lábísí ó rí wípé ìdí bẹ́ẹ̀lẹ̀ ó ju ẹ̀mí òun lọ bàbá dágbére fáyé o Aláàfin Lábísí wọ àjà àṣẹ ìlú wa bọ́ sọ́wọ́ Basọ̀rún Gáà mo wá fẹ́ ká máa wo kinní kan o àwọn ìlú ni wọ́n pe Basọ̀rún Gáà àwọn wọ́n sì ṣe àtìlẹ́yìn fún Basọ̀rún Gáà pé máa bọ̀ wá gba àkóso Ọ̀yọ́ nígbà orí báwọn Basọ̀rún Gáà ó jẹ Basọ̀rún ó wá di wípé gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì pátá abẹ́ Gáà náà wọ́n wà àwọn tiẹ̀ ló kó bẹ́ẹ̀ ta láwà fi jẹ Aláàfin Ọ̀yọ́ Basọ̀rún Gáà ò lè jẹ Aláàfin èèwọ̀ ńlá ni èèwọ̀ ni nínú àwọn akẹ̀yọ́ náà láti lè mú ẹni tí ó jẹ Aláàfin Ọ̀yọ́. kò sẹ́ni méjì tẹ́ ránṣẹ́ pé iná ni akẹ̀yọ́ àwọn bíi ojú tààtú máa ń pè ní Odùbóyè òun ló jẹ Aláàfin o. olójà Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn Basọ̀rún Gáà àmọ́ àwọn àgbà òpìtàn wọ́n jọyè wáyé pé kò lò ju àádóje ọjọ́ lọ lórí ìtẹ́ tí Yorùbá tẹ́yìn ìbò ń pè ní 130 days kò lójú lọ bẹ́ẹ̀ lọ lórí ìtẹ́ kí ló sì fà á Basọ̀rún Gáà ń sọ fún Aláàfin àwọn bíi ojú pé dọ̀bálẹ̀ fún mi èèwọ̀ ntí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ Aláàfin Ọ̀yọ́ ọba ńlá tí ń gbà dọ̀bálẹ̀ ọba ni kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan gbogbo àwọn orílẹ̀-èdè ńláńláńlá Aláàfin Ọ̀yọ́ ti kó sábẹ́ ẹ̀fọ́ gbogbo ilẹ̀ Yorùbá tí mo dákọ̀ gbogbo tá à ń pè ní ìpínlẹ̀ lónìí gbogbo ẹ̀ Aláàfin ti kó sábẹ́ tó sì ti pàṣẹ dé ilẹ̀ Dahomey kódà àṣẹ rẹ̀ àwọn bàrùbá àti àwọn núpẹ́tápà wọ́n gbé jẹ́ láti gbà yí Aláàfin Òjìgí torí wàhálà dọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ Basọ̀rún Gáà ọ̀ràn Aláàfin Odùbóyè ọ̀ràn lọ́sọ̀rùn o. báyìí ni Gáà ṣe rẹ́yìn Aláàfin méjì o tó sọra rẹ̀ di afọbajẹ àti afọbapa yún Basọ̀rún Gáà ìfẹ́ ká máa wò ó gbogbo ìgbà tí Basọ̀rún Gáà ń ṣẹ́yìn ni ká sọ́ra o ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀dà gbogbo ìlú ń ṣe àtìlẹ́yìn fún Basọ̀rún Gáà wọ́n rí Gáà gẹ́gẹ́ bí olùgbàlà wọ́n ń dìtẹ̀ ìdílé ọba nu o wọ́n ti gbàgbé pa kì í borí adé jà kórí adé ó tún gbé ni gbogbo arọ́ba fín lójú ó tì pátá. nígbà tó wá rí báyìí dandan náà ní kásá tó jẹ Aláàfin Ọ̀yọ́ ta ló tọ́ sí tí ọjà Aláàfin ní nǹkan bí ọdún 1754 gbogbo Ọ̀yọ́ Mèsì pẹ̀lú àtìlẹ́yìn Basọ̀rún Gáà wọ́n bá tó ránṣẹ́ pé akẹ̀yọ́ kan tá à ń pè ní Agbólúajé wọ́n pa Agbólúajé báyìí ni wọ́n ṣe gbé sórí àpèrè Agbólúajé wá jẹ́ nìkan tó gbọ́n ó sì jẹ́ akọni
àti ẹnìkan tó láyà púpọ̀ ó wá wò yí pé kí láṣẹ bí nǹkan bá ṣe rí iná láṣẹ gbà kò fìdọ̀bálẹ̀ dùn Basọ̀rún Gáà o bàbá o ẹ̀ǹlẹ́ o ṣùgbọ́n wá wò pé ìyẹn tó lè jẹ́ kí Basọ̀rún Gáà ọmọ rí tòun rò ìní yí pé kóun ọ bẹ̀rẹ̀ sí ní sígun ẹ wá rí Aláàfin Agbólúajé yìí àrọ́mọdọ́mọ rẹ̀ ìní gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ tòní àrọ́mọdọ́mọ Aláàfin Agbólúajé ni ìní gómìnà wa ọlọ́lá Isiaq Abíọ́lá Ajímọ̀bí ẹni kẹ́ ẹ bá rí ni kẹ́ ẹ bí mọ́tọ́pínpín ìtàn gbogbo bí táwọn ọmọ Agbólúajé sì wà pátá ẹni mọ́tọ́pínpín dé torí pé gbogbo àwọn ìdílé Aláàfin tá a wí gbogbo ìran wọn ní ń bẹ gbogbo ìran wọn ní ń bẹ ó wá bẹ̀rẹ̀ sí ní wòye pé gẹ́gẹ́ bí n tó ń bá òjìgí ọgbàlẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn ni Basọ̀rún Yàǹbá tó jẹ́ Basọ̀rún rẹ̀ Gáà jáwa náà fi kún ṣèbí wọn náà jà nígbà tẹ́jọ́ ń gbalẹ̀ báyìí ni wọ́n ṣe sígun o wọ́n gbalẹ̀ Tógò tá à ń pè ní ilẹ̀ Àgàn wọ́n sì gbalẹ̀ dé ilẹ̀ Ghana ẹ̀yà tá à ń pè ní Àsàtì wọ́n ti wà lára orílẹ̀-èdè Ghana tòní wọ́n tún wá fi kún ilẹ̀ Yorùbá àgbà náà ibi táṣẹ wá dénú báyìí ni ọlá àti ògo Ọ̀yọ́ tó bẹ̀rẹ̀ sí ní búyọ tí gbogbo ìlú wa gbé jẹ́ tí òkìkí Aláàfin Agbólúajé àti Basọ̀rún Gáà sì mì gbogbo ìlú ní gbogbo àsìkò yìí gbogbo ogun tí Basọ̀rún Gáà bá lọ àjàṣẹ́ ni òun wá pọ̀ lọ́yọ̀ọ́ tó ṣe yí pé ìkẹ́ni bọ́ọ̀bá kọwọ́ bo bí owó ló bù bọ́ọ̀bá kọwọ́ bo bí owó ló bù Aláàfin Agbólúajé ó fi owó ẹyọ dára ó fi dára sára ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́mọ̀pọ̀lá ní í ṣe bẹ́ẹ̀ ó gbìyànjú púpọ̀ báyìí ni wọ́n ṣe ń bá bọ̀ tí ìlú rojú tí ìlú Ọ̀yọ́ sì tòrò tí àlàáfíà wá wà kò sí ìlú kankan tó jagun mọ́ nígbà gbogbo wọn ti wà ní abẹ́ olórí kan gbogbo ilẹ̀ Yorùbá tá à ń pè ní ilẹ̀ Kóòtù Òjìrè ni o ọ̀bá ní ilẹ̀ Odùduwà ni o gbogbo wọn ní bẹ ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ ìwádìí ìjìnlẹ̀ yàtọ̀ sí àlọ́ o torí mo wo ètò kan tí odidi ọba pa àlọ́ tó lòun pa ìtàn ọmọ ṣe o odidi ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú odidi ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ torí pé ó ti jẹ́ àṣà wa ká máa fi àlọ́ kú tàn ẹlòmíì lè ní lágbájá kan wọlẹ̀ ẹlòmíì lè ní pé ẹnìkan tẹ ẹ̀wọ̀n rọ̀ ẹnìkan kan èé wọlẹ̀ wọlé lẹ́nìkan di odò kò sẹ́ńtì ń di odò àwọn odò bíi mẹ́ta kan ń bẹ tá a ṣiṣẹ́ ìwádìí lé lórí tẹ́lẹ̀ àwọn èèyàn wọn dì nígbà táwọn ọ̀jọ̀gbọ́n sì gbé irinṣẹ́ débẹ̀tẹ̀ ṣiṣẹ́ ìwádìí àwọn odò ti lé ní mílíọ̀nù ọdún ẹ̀dẹ́sì ló lodò kò tí ì tó 100 ọdún 500 years ẹ̀ńtẹ́ ló di odò mo lọ sí agbègbè kan ní ìpínlẹ̀ Kwara odò àwọn oríṣiríṣi àwọn ìlú bíi mẹ́ta wọn láwọn èèyàn àwọn ló di odò mọ́lẹ́wò wà ní ká mú báyìí àbí omi odò Ọ̀ṣun ó níbi tó ti sàn wá kèése Òṣogbo odò Ọbà ó níbi tó ti sàn wá Wò kèése ìlú Ìwó odidi ọ̀rọ̀ bòmíìnù káwọn ará Àwọ̀ wa máa ní èèyàn àwọn kan ló di odò Ọbà sáàní mọ̀ pé àlọ́nu omi ọ̀nà ibi tó ti wá jìnnà ọmọ Ìwó gan mi ò dé ìlú tí odò Ọbà ti wá rí àmọ́ kí ọba bá mi Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo tilẹ̀ wọ ọba tẹlú àkọ́kọ́ mo kí ọ báyìí ni nǹkan ṣe máa ń rílẹ̀ Yorùbá tá a máa mú àlọ́ mọ́tàn torí wípé tẹ́ bá ní ọba wọ àjà ìta ń pè lájà àwọn sílìn ni a máa ń pè lájà àmọ́ àjà àtọ̀run là ń pè ṣé ọba kó sí orí òrùlé ni àbí ogun ọwọ́ àjà àtọ̀run tó bá kú àìsọpọ̀ bá kú àlọ́ bá wọ àjà tí akọni bá wá kú tó bá jẹ́ jagunjagun àì ní pé ó kú àlọ́ wọlẹ̀ pé a ti sín sínú ilẹ̀ ọ wọlẹ̀ èdè àpọ́nlé ni kì í ṣe pé èèyàn wọlẹ̀ irú ẹ̀ lẹ́sọ pẹ̀lú Kúrúnmí tá a sì pàpà wá ṣèwádìí tí mo gbọ́n gbogbo ẹ̀yẹ́bẹ́yẹ́bẹ́ ojú orí Kúrúnmí ń bẹ àti ìdí tí wò fífẹ́ kí wọ́n mọ bó lọ̀rọ̀ Kúrúnmí ṣe rí ẹ má tí ì jẹun fò lọ́bẹ̀ ẹ mẹ́jọ gbé mi kú o. nígbà ó wáyá Aláàfin Agbólúajé wá rí pé gbogbo ilẹ̀ Yorùbá ti wà lálàáfíà ó wá wò pé kí lòun lè ṣe o àfi kóun ó ṣe ọdún bẹ̀bẹ̀ ṣe wá rí ọdún bẹ̀bẹ̀ yìí ọdún kan tó lágbára ni àwọn àgbà tó máa pè ní ọdún ikú torí pé bó ṣe dùn tó odidi ọdún 3 gbáko ni Aláàfin Ọ̀yọ́ fi máa ń ṣe apá kan àwọn onímọ̀ tá wá lọ bá wọ́n ní kèé ju ọdún kan sí oṣù 3 lọ torí pé àsìkò ń bẹ nínú kíka àwọn òǹkàlẹ̀ Yorùbá ń jọ̀hún apá kan ní ọdún 3 gbáko ni apá kan ní kò ju ọdún kan àti oṣù bíi 3 lọ ọ̀rọ̀ ń bọ̀ lórí èyí náà lọ́jọ́ iwájú ìsáfẹ́ gbogbo wa fò àmọ́ kásá àgbà yìí pé ọdún 3 gbáko
ìlà Aláàfin Ọ̀yọ́ fi ń ṣe ọdún bẹbẹ àbí bẹ́ẹ̀ bá fọdún kankan ṣe ọdún ká mọ̀ pé bí ọlọ́ọ̀yọ́ ṣe tó ń gbà náà lásìkò ọdún bẹbẹ kò gbọdọ̀ sí ìjà kò gbọdọ̀ sí áwọ̀ kò gbọdọ̀ sí ó bú mi o aṣọ tó bá wù ọ́ ló lè lò àwọn èèyàn wọ́n sì gbogbo olóru Ọ̀yọ́ lẹ̀ gbogbo èèyàn wá sí Ọ̀yọ́ wọ́n wá kí Aláàfin gbogbo àwọn èèyàn kó ẹ̀bùn wá nínú àwọn ọba tó wá iná ọba Ẹlẹ́wì Odò ní apá ilẹ̀ Ìgbádò tó jẹ́ apá ilẹ̀ Pópóngbà náà nígbà wá inikẹ́ tó kẹ́kọ̀ọ́ ṣọ́ra ṣe o bí ẹ bá pè ọ́ má ṣe ju onílé lọ òun súnmọ́ etí odò ńgbà náà ẹ̀rí pé Ẹlẹ́wì Odò náà la pè é ó ń rí àwọn aṣọ àrán gbogbo ẹ̀rà lọ́dọ̀ àwọn damask rà lọ́dọ̀ àwọn òyìnbó ó wá di pé bí Aláàfin bá ṣe ń yọ aṣọ lòun náà ń yọ aṣọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ló kó wá fún Aláàfin inú wa ń bí àwọn ọmọ Ọ̀yọ́ àti Ọ̀yọ́mèsì pé àpè ọgbẹ́ kan wá yé ọba sí ọwá ń wọ aṣọ ńláńláńlá wọ́n wá sọ fún Aláàfin pé bàbá ẹ bọ́lẹ̀ ẹ wọ aṣọ tí ò nírú ẹ Aláàfin ní gbogbo aṣọ tẹ́ ẹ̀ rí iná òun náà ló kó wá fún wa aláǹsọdún ni tó bá wù ló lè wọ inú wa bí àwọn Ọ̀yọ́mèsì wọ́n wá pe àwọn ahunṣọ ní ilẹ̀ Yorùbá pé ẹ wá fún aṣọ kan tó ṣe yí pé yóò dájú táwọn òyìnbó ń kó wá fún wa lọ ètùjà ronú ń bẹ̀rùn lónìí bàbá fẹ́ ṣe títì òyìnbó lápè bàbá kódà bálòmí ọkọ̀lé èèbó náà ni ó pè ìní mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀nìrìṣọ́ba Ọ̀jájá nílé Ifẹ̀ nígbà wọ́n fẹ́ ṣe ère Mọ́remí ó ní ère tó ga jù ní Nàìjíríà ó sì ní ìkẹta ní ilẹ̀ yẹn dúdú láfíríkà Victor Bádéjọ Olúwaṣeun ni ó ṣe ère ọmọ ilé Ifẹ̀ ni wọ́n lọ pé òyìnbó wá ìtàwọn òyìnbó ṣe ti Victor Bádéjọ ọba àkọọ́lẹ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ jẹ́ tiẹ̀ ni wọ́n sì ń gbàpọ̀ lọ́ga jù ní Nàìjíríà àti ìkẹta ní Áfíríkà wọ́n wá hun aṣọ àwọn ahunṣọ ilẹ̀ Yorùbá wá hun aṣọ alárànbarà pé tí bàbá bá wà nínú oòrùn yóò máa pààrọ̀ àwọ̀ mo wo nǹkan kan lórí YouTube níjẹta wọ́n ti ṣe àwọn òyìnbó ti ṣe irú aṣọ bẹ́ẹ̀ máa ní nígbà bàbá wa ti ṣe ń jọ ní aṣọ kan tẹ̀yìn bá wọ̀ yóò sì pààrọ̀ àwọ̀ sí bí oríṣi mẹ́ta wọ́n ẹ̀sẹ̀ ṣe aṣọ ni wọ́n wá ṣe aṣọ ìdóṣe pé aṣọ kan ni àwọ̀ tí aṣọ ilé pààrọ̀ yóò máa lọ bí mẹ́rin bójú ọjọ́ bá ṣe rí iná ni ó sì máa pààrọ̀ àwọ̀ nígbà wọ́n wá parí ọdún bẹ̀bẹ̀ tán Basọ̀run Gáà wá lọ bá Aláàfin torí ní máa bá parí ọdún bẹ̀bẹ̀ tán Basọ̀run Gáà náà sọdún tiẹ̀ ọ̀wàrà fún odidi oṣù mẹ́ta ó wá lọ bá Aláàfin Agbólúajé ọ̀rẹ́ ẹ̀rẹ́mẹ̀ tí ẹ̀ ṣe bẹ́bẹ̀ ó wá fọláàfin ṣẹ̀sí ni àbọ̀wá yá Aláàfin sí ọ̀dà o akọ̀lọ́gbọ́n o àjọ mọ̀ yìí pé bí èèyàn bá wà àlejò èsè ju onílé lọ sí kọ̀ lẹ́kọ̀ọ́ ní kọ̀gbọ́n akọ Aláàfin Agbólúajé ní Basọ̀run Gáà fi ilé ọ̀rẹ́ mi ni ọdún bẹbẹ àìfi nǹkan bini lẹ́yìn ọdún bẹbẹ mọ́ bàlànà jẹ́ Basọ̀run Gáà yarí o báyìí ni Basọ̀run Gáà ṣe gbé ogun ńlá tó gbé dìde tó sì fi orílẹ̀ ọ̀nà ìlú Ẹlẹ́wì Odò tó fẹ́ lọ kọ́ ọba pópó tó fẹ́ lọ kọ́ lọ́ẹ̀kọ́ Aláàfin Agbólúajé ránṣẹ́ abẹ́lẹ̀ o ọ̀ràn sí Ẹlẹ́wì Odò pé ọ̀rẹ́ mi etí rẹ mélòó Basọ̀run Gáà ń gbé ogun Yorùbá bọ̀ o ogun ńlá tó lè dúró tì tó bá bá kankan nílùú rẹ yóò parun ni o torí náà etí rẹ mélòó báyìí ni Ẹlẹ́wì Odò ṣe ta àtàrẹ òfò odò èso tí wọ́n fi sọ ọkọ̀ Basọ̀run àná ó sì mú orílẹ̀ ọ̀nà ilẹ̀ núpé ọ̀nà ilẹ̀ tápà láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ àmọ́ àánú ṣe ni o oníṣẹ́ tí Aláàfin Agbólúajé rán lọ àlọ́lá rí àràbọ̀ àṣẹ wá gbọ́ wọ́n gbé orí ọ̀rẹ́ mi wá bá mi orí ọ̀rọ̀ yìí ni Aláàfin Agbólúajé wà bó ló ṣe rí ìtàn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ìtàn Basọ̀run Gáà ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹjẹ́ ìfojú òpólẹ̀ tá a bá wojú aago wá rí fọjọ́ ti lọ tọ́ra àwẹ̀ yóò ti fẹ́ mọ̀ pé ẹjẹ́ ìfojú òpólẹ̀ ìtàn yìí ó lè gbà wá lọ́sẹ̀ mẹ́rin o ó lè gbà wá lọ́sẹ̀ márùn ó lè gbà wá lọ́sẹ̀ mẹ́fà àmọ́ mo fi ń dá wa lójú ìfarabalẹ̀ wú ti gbòǹgbò. òǹkẹ̀rọ tẹ́ẹ̀fì pekuluwa tẹ́ẹ̀fì bá wa dá sí ètò òun náà ni 08179991035 tàbí 08172221035 ẹ wá jẹ́ àfi eléyìí fáwọn tó bá wà lẹ́yìn odi Ìbàdàn lálẹ́ kí wọ́n fi wá dá sétò àwọn tí ò bá sí nílùú Ìbàdàn tó ṣe pé ẹ̀yìn odi Ìbàdàn ni wọ́n wà ẹ jẹ́ ká fi eléyìí fún wọn 07016410793 Lájí Àbáàsì náà ni olùkọ́ àgbà ní ìkànnì Trill FM 103.5 nílùú Ìbàdàn ẹnìkan ti wà lójú òpó ẹ kú alẹ́ o.
láti ìlú Ìjẹ̀bú Òde bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú ńkọ́ o. lágbára Ọlọ́run mo ti ń ṣe iṣẹ́ lọ́wọ́ nípa ìtàn ìlú Ìjẹ̀bú Òde tó ẹ bá wa dá sétò. àwọn olùsíà èmi ń gbádùn ẹni o. ẹ ṣé gan ni o. ẹ ṣe ta ọ ẹ ṣe pẹ̀lú àwọn àmàràn lọ́wọ́ o. àṣẹ o. ẹ ṣe o ẹ̀yin mi ti ṣe ẹrù àmì agbóhùn náà ni. ẹ ṣé pọ̀ ẹ bá mi kí bàbá mi o nílé Kúkú Ìjẹ̀bú ẹ bá mi kí bàbá mi ẹ kú alẹ́ o. àǹfààní sì wà ẹ bá fẹ́ mú ìbéèrè o àǹfààní wà á ní ìbéèrè kìíní dé ìkeje pẹ̀lú ẹ kú alẹ́. ẹ kálẹ́. láti Agbeni. láti Agbeni ní ìlú wo. Nìbàdàn. ẹ bá jábá máa fi ìlú sí torí pé ẹ̀rí pa àwọn èèyàn ń pè wá látẹ̀yìn odi mò ń gbọ́ yín o ẹ fẹ́ dá sí tàbí ẹ fẹ́ mú béèrè. Number 2. ẹ sọ ní Yorùbá ìbéèrè kejì. kí ni orúkọ bàbá Basọ̀run Gáà bàbá tó bí Basọ̀run Gáà kí lorúkọ rẹ̀. ẹ máa fọkàn bá wa lọ àti sọ ẹ kú alẹ́ o. ẹ ká alẹ́ sà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Mrs. Ogunjọbí látà ọ̀tán. ní ìgbà prógráàmù yín rí o mo ṣe gbọ́ láìpẹ́ yìí. ìtàn Yorùbá lẹ̀ ń gbọ́ o ní ìkànnì Trill FM. ẹ kú ètò. tó ẹ fẹ́ dá sétò àbẹ fẹ́ mú béèrè. ó fẹ́ mú béèrè. ọ̀ya mò ń gbọ́ ìkíní dé keje. ìbéèrè keje. kí ni àádóje ní òǹkà òyìnbó àádóje tí mo ní Aláàfin kan lò àádóje ọjọ́ ìlólò lórí ìtẹ́ kí ni ní òǹkà òyìnbó. àádóje 130 làádóje. 130 ní àádóje. kí ni orúkọ yín. Mrs. Ogunjọbí látàwọ̀tán. Ògúnjọbí láti Àwọ̀tán ẹ fún mi ní òǹkà ẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ yín. ẹ̀sán àtẹ́je. ṣé mẹ́ta. ẹ̀fà méjì. ẹ̀sán àtẹ́je ó ti pé mẹ́rin. ẹ̀bùn wo ni kí n fún yín o obìnrin ni yín. bẹ́ẹ̀ ni sà. ń fún yín ní àdògán ìdáná tòyìnbó stóòfù kan ń fún yín. ẹ ṣé. tó bá ti di ọjọ́ Àlàmísì tí ń bọ̀. bẹ́ẹ̀. so ẹ wàá gbà pẹ̀lú ògo Ọlọ́run ẹ gbà lọ́dọ̀ ìyá mi Ellen Òjó á ti forúkọ yín àti òǹkà ẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ yín ẹ sì múwèé ìdánimọ̀ yín dání o ẹ wàá gbà láago 12 ọjọ́ Àlàmísì. ẹ ṣe é jẹ́ bá a fi nọ́mbà yín síta. a fi nọ́mbà. mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀yìn ètò. ẹ fi òǹkà ẹ̀rọ mi síta ẹ ṣé gan-an. ẹ ṣé pọ̀ ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o láti Gbadékun. tó Nìbàdàn ẹ kú òǹbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ kú òǹbí rédíò yín ẹ kú alẹ́ o. ìgbọ́ o. Adéyẹyè Babátúndé. láti bo lẹ ti ń pè o. láti ìlú Àpòmù. láti ìlú Àpòmù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. tó ẹ fẹ́ dá sétò àbẹ fẹ́ mú òǹkà. àwọn kan dá sétò náà ni. tó à ń gbọ́ yín o. àti ẹ̀kú ọpọlọ. ẹ ṣé gan ni o. ọpọlọ yóò ní ìjọba o. àṣẹ o. ọlọ́run máa ràn lọ́wọ́ o. àṣẹ o. ẹ̀mí kàwé lójú ọ̀nà yìí o. ẹ ṣé pọ̀ ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Mr. Ògúnbánjọ láti ìlú Ìjẹ̀bú-Igbó. Ògúnbánjọ láti ìlú Ìjẹ̀bú-Igbó tó. bẹ́ẹ̀ni sá. ẹ fẹ́ dá sétò àbí ẹ fẹ́ mú nọ́mbà. náà mi ò mú nọ́mbà mo fẹ́ kí ni pé ẹ kúṣẹ́ takuntakun náà. ẹ ṣé pọ̀ o. yes sir. àákàsí náà ní ìlú Ìjẹ̀bú-Igbó pẹ̀lú ògo Ọlọ́run. inú wa dùn lọ́pọ̀lọpọ̀ o. ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀ ẹ̀já tó gbélé ẹ kú alẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Olúwakẹ́mi láti Apẹtẹ. Apẹtẹ nílùú wo. ìlú Ìbàdàn. ẹ fẹ́ mú òǹkà bẹ́ẹ̀ fẹ́ dá sétò. mo fẹ́ mú òǹkà. ọ̀yẹ̀ mú òǹkà ìkíní dé ìkeje ìkíní ti lọ. ìkarùn-ún. Aláàfin wo ló kọ̀ láti dọ̀bálẹ̀ fún Basọ̀run Gáà Aláàfin tó kọ̀ láti dọ̀bálẹ̀ fún Basọ̀run Gáà. ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ sà. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. látàwọ̀tán. tàwọ̀tán nílùú wo. Àwọ̀tán Apẹtẹ nìbàdàn. tó bàbá mi aláwọ̀tán kọ́ ọba àwọ̀tán kọ́ o. dáadáa náà wà o. tó ẹ fẹ́ dá sétò àbẹ fẹ́ mú òǹkà pápápá. ìbéèrè kẹta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Aláàfin wo ni Basọ̀run Gáà já ìjọba gbà mọ́ lọ́wọ́. Aláàfin wo ló kọ́kọ́ ń gbà Basọ̀run Gáà fẹ́ gba àkóso ìlú Ọ̀yọ́. Aláàfin wo ló já ìjọba gbà mọ́ lọ́wọ́. ẹ máa fọkàn bá wa lọ. ẹ̀bùn bẹ mo fẹ́ fàwọn èèyàn lẹ́bùn dáadáa ẹ jẹ́ ń gbé pẹ̀ ọkàn yìí ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. àwa tá a bá ti kó òǹbí rédíò àtọ́gbé bá a ṣe pè mí ìmọ̀ ẹja nípa lójú ẹsẹ̀ ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ kálẹ́. orúkọ yìí àti ibi tẹ́ ẹ ti ń pè. Ayọ̀lọ́lú ẹ̀ tó sì ń láti àgbo. tó pápápá ẹ fẹ́ dá sétò àbẹ fẹ́ mú nǹka. a fẹ́ mú nǹka o. tó ọya ẹ dáhùn. ìbéèrè kẹwàá. kò sí kẹwàá ìkíní dé ìkeje ti lọ. ìkẹfà. ìbéèrè kẹfà
pẹ̀lú àlàyé tí mo sọ nípa ìbẹ̀rẹ̀ ìtàn ìlú Ọ̀yọ́ nígbà mo bẹ̀rẹ̀ ètò ẹgbọ́ láti bẹ̀rẹ̀ irú òwò ni ìlú Ọ̀yọ́ wà nígbà náà ní ilẹ̀ èèyàn dúdú pàápàá. ipò àkọ́kọ́ ni abẹ́rẹ́ ní gbogbo ilẹ̀ ìyẹn dúdú wà nípò àkọ́kọ́ tó wà nípò àkọ́kọ́ abẹ́rẹ́ ní gbogbo kóòtù èkìrí wà láti bẹ̀rẹ̀. ẹ fún mi kí ló kọ yín lẹ́ẹ̀kan sí i. Ayọ̀lá Olúwatósìn láti Àgbòwó. láti Àgbòwó ẹ fún mi lóǹkà ẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ yín pàápàá ó yẹ pé ní èdè Yorùbá pàápàá òǹkà ẹ̀rọ mẹ́rin. 5 ẹ̀jọ 2 ẹ̀sán ẹ̀bùn wo ni ìbá fún yín o ẹ̀bùn wo ni ìbá fún yín mo ní ayọ̀nù ẹ wá gba ayọ̀nù lọ́sọ ẹ wá gba ayọ̀nù lọ́sọ ní ọjọ́ àlàmísì pẹ̀lú ògo Ọlọ́run aago 12 ọ̀sán ẹ bèrè yá mi Ellen Òjó ẹ ṣe pọ̀ tó mo dúpẹ́ oníyẹn ṣe o ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi o adájọ́ àgbà Alhaji Moshood Abbas Babalaje Abbas ní fún àtìlẹ́yìn yín àti ìmọ̀ràn ní gbogbo ìgbà ìgbàgbé bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá Davis mo sì wá dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn mi ní ìlú òyìnbó tó ṣe pé ẹ̀yin lẹ̀ ń gbé owó kalẹ̀ o wípé olùkọ́ àgbà gbogbo bí kí tó bá fẹ́ lọ lórílẹ̀ ayé máa ṣe ìwádìí lọ mo dúpẹ́ lọ́wọ́ àtìlẹ́yìn ẹ̀yin náà lẹ tó kó ẹ̀bùn kalẹ̀ á rí i pé à ń fún yín lẹ́bùn ni wọ́n ní sáàmọ́ fáwọn èèyàn lẹ́bùn mọ́ wulẹ̀ dákọ̀ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń bẹ̀ bú ń bọ́ lọ́rẹ́pẹ́tẹ́ torí náà mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà pẹ̀lú gbogbo àwọn ètò tá à ń ṣe àmọ́rí lórí YouTube Ìtàn Yorùbá ètò alẹ́ náà àbá ń bẹ̀ tó bá ti yá gbogbo tá a ṣe tẹ́lẹ̀ a bá ti lọ sórí YouTube Ìtàn Yorùbá àmọ́ bá ń bẹ̀ ẹ bá ti tẹ orúkọ àkọlé ìtàn kan sí bóyá bá Sọ̀nùgà ni ẹ bá ń bẹ̀ bákan náà ẹ máa darapọ̀ mọ́ mi lórí Facebook Ìtàn Yorùbá àti Instagram Ìtàn Yorùbá bẹ́ẹ̀ ìjà fẹ́ pè mí o fún ìbéèrè àbí ìpolówó ọjà àbí fún àlàyé òǹkàrọ̀ tá a fi pè mí ní 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432 wọ́n lẹ́nu Lájí Abbas yájú ọ̀dà ẹ̀ tó gbọ́ lẹ́ẹ̀kan sí 08023687432 títí ìgbà tá a tún pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa yí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyé èkó dúró ire. .5 FM.